Me, as a small, I will kill you. My father is the very people in this Oyo State. Allah is my father. I will show you your back. Ẹ káàbọ̀ sí ìkànnì Ajiara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ti fi ọ̀rọ̀ kan léde tá ò bá gbàgbé ní ọjọ́ 4 oṣù kejì ọdún 2023. Níbẹ̀ la gbọ́ wípé wọ́n ní àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ lójú òpópónà márosẹ̀ Ìbàdàn yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti dá ọ̀gbẹ́ni kan dúró torúkọ rẹ̀ ń jẹ́ Ahamed Atidade ọmọ ọdún 28 léyìí tó jẹ́ wípé ó wàá kò pẹ̀lú àwọn ikọ̀ ọlọ́pàá tó wà lójú òpópónà márosẹ̀ nìbàdàn náà eléyìí tí wọ́n sọ fún pé kó dúró kó jẹ́ kí àwọn wo ọkọ̀ rẹ̀ àti àwọn ìwé ọkọ̀ lónìrànràn. Gẹ́gẹ́ bí ìròyìn náà léde síwájú sí wọ́n ní ohun tí àwọn ọlọ́pàá béèrè kò jù bẹ́ẹ̀ lọ wípé kó kúwé rẹ̀ síta kán sì wo ohun tó yẹ kán wò nínú àwọn ìwé náà àti pé kí wọ́n ríbi wo ọkọ̀ gẹ́gẹ́ bí ojúṣe wọn tí wọ́n fi dúró sójú òpópónà márosẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n wọ́n ní ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahamed Atidade yìí ìyẹn ọmọ ọdún 28 yìí kò fi ìkan pé méjì rárá, bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní pariwo lé àwọn ọlọ́pàá náà lórí tó sì ń wà níbi tó ti ń lérí lẹ́ka wípé òun yóò rí dájú wípé òun ṣe ikú pa wọn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ti wá gbé Atidade ìyẹn Ahamed ọmọ ọdún 28 náà lọ sílé ẹjọ́ níbi tí a rí wípé ó ń dúnkokò mọ́ ọlọ́pàá. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ọ̀rọ̀ náà, iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ti bá sọ wípé àwọn ò ní gba ẹnikẹ́ni láàyè tàbí kẹ̀ èèyàn kéèyàn kan láàyè yálà ẹgbẹ́ tàbí ọgbà láàyè láti ba iṣẹ́ eléyìí tí àwọn agbófinró tí wọ́n ń ṣe láti bà á jẹ́, nítorí wípé ààbò ará ìlú náà ni àwọn ọlọ́pàá wọ̀nyí ni wọ́n wà fún. Yóò ṣe wá di ohun tó jẹ́ wípé wọ́n fẹ́ dáàbò bò wá tí a ó sì máa dúnkokò mọ́ wọn. Ṣe fìròyìn léde lọ́jọ́ 16 oṣù kẹrin ọdún 2023 láti ẹnu ẹni tí ó jẹ́ CSP Olúmúyìwá Adéjọbí eléyìí tó jẹ́ alukoro àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá lólùlẹ̀ wa l'Àbújá. Níbẹ̀ ló ti fi léde wípé ṣe rí ọ̀gbẹ́ni Ahamed Atidade ọmọ ọdún 28 ló jẹ́ wípé wọ́n ti gbé lọ sílé ẹjọ́ òun ní ọjọ́ 9 oṣù kejì ọdún 2023 léyìí tó jẹ́ wípé níbi tí ó ti ń jẹ́ ẹjọ́ lọ́wọ́. Ní báyìí o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ tolúlùlẹ̀ wa l'Àbújá CSP Olúmúyìwá Adéjọbí ti wá fẹ̀rọ̀ náà léde wípé àwọn ò ní gbé èṣù gbẹ̀bàk rárá fún ẹnikẹ́ni lè tó bá jẹ́ wípé ó fẹ́ dúnkokò mọ́ àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Wà ní fún ìdí èyí kéyìí máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pàápàá gbogbo arìnrìn-àjò láti wà lójúfò pé ohunkóhun ju òpópónà tí ọlọ́pàá bá dá wa dúró láti lè jẹ́ kí a mọ̀ wípé iṣẹ́ ààbò náà ni wọ́n ń ṣe. Ìdí rèé tí wọ́n ṣe fi ọ̀rọ̀ yìí léde wípé kí gbogbo wa ká lè ṣọ́ ohun tá a bá ń ṣe lójú òpópónà. Wáyé o, wọ́n ní Ahamed Atidade ọmọ ọdún 28 ó ti ń jẹ́jọ́ ìwà kò tọ́ eléyìí tó wù níbi tó ti ń lérí fún ọlọ́pàá wípé òun yóò ṣe ikú pa. Fọ́nrán náà rèé, ẹ farabalẹ̀ wò ó. As a small, I will kill you. My father is the very people in this Oyo State. Allah is my father. I will show you your bastard. I'm with your bosses. In this state here, you have all, you have everything. I have power. Olórí ibùsọ̀ pé kébé pé yẹ. Bàbá kẹ́kẹ́ ni wọ́n mi gbọ́ wọlé tó hàn bẹ́ẹ̀ títí. You're mad, you're foolish. Bastard of you. I said it. If any case, I will join this station. I will show you I'm bigger than you. So you want shoot before? Shoot! Bó ti ṣe jẹ́ òun náà lẹ ti wò fúnra yín lágbára Ọlọ́run ọba tèmi tí à nílùú gbàdúrà òfin jẹ́ ká ṣe jẹ́jẹ́ lójú àwọn òpópónà wa títí gbàmí tó tún fi nípàdé ayọ̀. Ẹ ṣe ohun tí ẹ wo ìkànnì yìí, mo nígbàgbọ́ wípé ẹ ti rí ẹ̀kọ́ kan àbí míì kọ́ lápá ibi tí ẹ wà yìí. Fún ìdí èyí, ẹ bá wa pín fọ́nrán yìí fún àwọn olólùfẹ́ yín kí wọ́n lè mọ̀ wípé gbogbo nǹkan pátá ló nílò sùúrù. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ tí ò bàjẹ́